Ẹ kú ojúmọ́, ẹ kú dédé wò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa láti iléeṣẹ́ Koiki Media. Àní ṣorí burúkú o. Ìròyìn kan ni a fẹ́ ṣètò lé lórí lénìí nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ní agbègbè kan níbẹ̀. A gbọ́ pé àwọn jàǹdùkú afẹ̀míṣòfò yìí wọ́n lọ ṣe ọṣẹ́ ní agbègbè kan ńbẹ̀ tí wọ́n jí àwọn èèyàn gbé, wọ́n jí èèyàn 4 gbé tí army officer àti àwọn ológun wa àtàwọn fìjìláńtè tí wọ́n ṣèṣe ní ibẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Kwara. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program, ẹ bá wa pín káàkiri torí ó ti ní àrónú. Ṣé gómìnà ìpínlẹ̀ Kwara agbádàwèrè lẹ máa dà kiri? Abdulrasaq Abdulrahman, ó dọwọ́ yín o. Bẹ́ẹ̀ náà ni ìròyìn kan náà tẹ̀ lọ́wọ́ ní agbègbè kan tó jẹ́ bọ́dà ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ṣakí Ògbómọ̀ṣọ́. Wọ́n rí àwọn pípù yìí náà, àwọn bandits yìí náà tí wọ́n jẹ́ jàǹdùkú afẹ̀míṣòfò yìí, wọ́n ní wọ́n tún ti ń ṣọṣẹ́ níbẹ̀. A fi àsìkò yìí pé gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àtàwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àti àwọn agbófinró. Gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé, ẹ̀yin number 1 chief security of the state. Ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má jẹ́ kó rí dàrúdàrú bíi tìpínlẹ̀ Kwara. A dúpẹ́ pé ọ̀dọ̀ yín náà ló ti bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Elédùmarè ti bá yín ṣẹ́gun. Ẹ má jẹ́ kí ogun tó ti ṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ má jẹ́ kó tún gbérí mọ́ o. Àsìkò yìí rèé o láti gbégbèsẹ̀ akin lórí ẹ̀. Ẹ gbégbèsẹ̀ akin lórí ọ̀rọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ ní agbègbè Ṣakí tó nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ nítòsí boundary Ọ̀yọ́ state àti Kwara state. Ní ìsìn ẹ̀mí èèyàn fi ojoojúmọ́ ṣòfò ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ń dagbádá kiri, àwọn àáfàá jàjà ẹ̀sìn wọn ò lọ́jà kọ bá àwọn bandits jẹ́jẹ́ bá a ṣe program, ẹ bá a pín kiri, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ káwọn ètò yìí kó délé kó dóko. Àwọn èèyàn tí wọ́n ní ẹbí, ẹ bá wa like, ẹ bá wa love ẹ̀. Àwọn èèyàn tí wọ́n ní ẹbí níbẹ̀ so that wọ́n á tètè gbé ìgbé wá mọ láti pa àwọn ẹbí wọn wò. Ètò ààbò ó wà lọ́wọ́ èmi àti rẹ. Ẹ má jẹ́ kí gbogbo wa ká sọrun àsùnpara. Ẹ má jẹ́ ká fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Gbogbo ìgbà yẹn tí Sunday Igboho ń pariwo, wọ́n sọ di ó fẹ́ dà lórí ni, ariwo ẹ ti pọ̀ jù. Òun ló délẹ̀ báyìí. Wọ́n ṣe àwọn ọmọ ológun léṣe ń sìn àtàwọn elétò ààbò, wọ́n jí èèyàn 4 gbé. Torí ẹ wò ní tó tún jẹ́ Sunday táwọn èèyàn máa ti rò pé wọ́n lọ church. Àsìkò yẹn ni àwọn ń ṣiṣẹ́ láabi. Ìgbà wo la fẹ́ bọ́ kúrò nínú àwọn ìwà yìí? Wọ́n sọ ẹ̀mí àwọn èèyàn di ẹran tí alápatà ń pa. Wọ́n sọ di ẹran súyà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ọ̀pọ̀lọpọ̀ wa à ń jàjà jùjà ẹ̀sìn. Wọ́n pa àwọn èèyàn, gbẹ̀yìn àáfàá tẹ́ pé tí èèyàn kan bá ṣe mistake kan tí ẹ kẹ́ fi
ẹ̀sọ̀ kébòsì ẹ máa pariwo ẹ máa ránjú. Wọ́n pa àwọn èèyàn sí yẹn ẹ̀gbágbára tẹni tẹ́pẹ́ lè sọ pé tí ọkọ̀ bá lọ bú àná àbí ọkọ̀ ṣe kinní kan ẹ̀sà kinní kan sí kó ya wèrè àbí kó síwín àbí kó nítorí ẹ kó kú láàrin ọjọ́ méje tàbá tàdá kinní kan. Àwọn nǹkan yẹn nìsín ẹ̀rí lò tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àfi kọ́ máa jó lè yá lọ́sùn. Ṣé ẹ rò pé gbogbo nǹkan tí ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ aládé náà tẹ́ ń support àwọn ìran Fúlàní torí ẹ̀sìn ṣé ẹ rò pé tó bá kò lórí àwọn ilé ṣé ẹ rò pé kò sórí ló máa padà sí. Gómìnà ìyẹn ọ̀tẹ̀ òun ni gómìnà ìpínlẹ̀ Kwara mọ̀ ọ́n ṣe tí gómìnà tó jẹ́ pé ọba jẹ́bà tó pọ́n kílèmù pé òun ọba aládé ọmọ aládé lòun ò ṣọmọ ẹrú láti bí ọdún 6 jù bẹ́ẹ̀ lọ àbí tó bá ti ní jù bẹ́ẹ̀ lọ ṣá wọn ò sanwó oṣù fún ọba ẹ̀ tí iná bàbá ẹ̀ ṣì ń dúró pé òun ọmọ aládé lòun ò kì í ṣọmọ ẹrú. Ọba jẹ́bà nìyẹn nípínlẹ̀ Kwara ẹ̀yin ọba tó kù tẹ̀sọ́ra yín di ẹrú Fúlàní bóyá torí ẹ̀sìn ni àbí torí àtẹnujẹ wọ́n pa àwọn èèyàn yín sí ẹ̀ lè sọ̀rọ̀. Mo lọ ẹni bó bá síkú ilé tòde ò lè pa ní bó síkú ilé tòde ò lè pa ní. Ẹ̀jẹ̀ èèyàn tó ń sùn ní ojoojúmọ́ nílùú yìí ó ti pọ̀ jù kí ló dé ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. Ẹlẹ́dàá gbogbo àwọn tó kú yìí tí wọ́n ń pa ẹ̀ á bí gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ṣèjọba lé wa lórí o torí ẹ gba security vote o àríṣẹ́ yín o ẹ̀ ń gbà ẹsẹ̀ mí àwọn èèyàn di ẹsẹ̀ mí àwọn èèyàn ẹ̀sọ́ di káìtì ẹ̀yin gbádùn àwọn kan sọ́fà ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ wà nídìí ìpànìyàn tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nípínlẹ̀ Kwara kò bá jẹ́ orílé ni kò bá jẹ́ àlejò lágbára Ọlọ́run àṣírí wọn á tú wọn á ṣẹlẹ́yà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Sunday Igboho ń gbógun tí wọ́n báyà wọ́n sọ Sunday Igboho wọ́n sọ dọ̀daràn. Wọ́n sọ di ọ̀daràn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Èmi á sọ fún yín wípé ibi ire òun lọ̀rọ̀ wa máa padà já sí. Nígbà tá a sọ pé Kwara ní ilẹ̀ Ifẹ̀ jẹ́ ká gbà á kẹ́ ilẹ̀ Fúlàní ní kinní kan àwọn Fúlàní tẹ̀dẹ̀ faramọ́ sí wọ́n dẹ̀ ti ń pa yín sí. Àdúrà tá a bá ń gbà ní pé kélédùmarè kó kó yín yọ lọ́wọ́ torí ìran wa ní ànígbàdúrà kẹparun káwọn alálẹ̀ kí wọ́n gbà yín lẹ̀ lọ́wọ́ wọn kó bá yín dojú ìjà kọ wọ́n àti Koiki Media pariwo tọ́tán ẹ wọ́n fẹ́ dà lóru ni o Ìgbòho fẹ́ dà lóru ni o Koiki fẹ́ dà lóru ni o gbogbo ẹ̀ nísìn ẹ̀rí gbogbo ẹ̀ wọ́n fún iléeṣẹ́ Koiki Media sódà ẹ máa gbádùn wa jù báyìí lọ. Ẹ má dẹ̀ gbàgbé láti join YouTube wa Touch Shadow Band wọ́n ti ṣí sílẹ̀ ẹ̀ náà lọ pẹ̀lú mẹ́mbà lóòótọ́ pẹ̀lú àwọn owó kéréje náà ni ó lè má ibi tí ẹ̀yin náà pẹ̀lú mẹ́mbà ẹ jẹ́ ká subscribe sí ọ̀pọ̀lọpọ̀ àṣà subscribe sí Nevis ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwa náà jẹ́ mẹ́mbà iléeṣẹ́ Koiki Media lágbára Ọlọ́run ìjó mọ̀mọ́ adébájọ́ fún wa ayọ̀ mọ̀mọ́ adébáyọ̀ fún wa ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ ó máa jẹ́ tiwa. Ẹ bá wa follow iléeṣẹ́ Koiki Media ní Twitter, Facebook, Instagram, YouTube ṣẹ̀nà lórí gbogbo àti àwọn wẹ́bsáìtì wa náà ẹ máa support wa wẹ́bsáìtì wa ẹ máa wọbẹ̀ so that gbogbo àwọn ìròyìn tó jẹ́ international tó ń ṣe ti ilẹ̀ òkèèrè gan
ẹ máa gbọ́ ńbẹ̀ tó ń ṣe tilẹ̀ ibí, ẹ lọ síbẹ̀ Koiki Media website. Ṣé ó ti yé yín bẹ́yẹn? Èmi kàn máa sọ fún wa, màá rọ̀ wá wípé ẹ jẹ́ ká ṣọpọ̀ wálẹ̀, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kwara, ẹ má dúró de ìjọba nìkan mọ́, ìjọba nìkan ò lè dá ṣe. Ẹ̀yin náà ẹ fi èèkàn kéjì kẹ́ ẹ mọ̀ bẹ́ ṣe máa ṣẹ́gun àwọn aráabí yìí, àwọn àti mùsùlùmí o, àti kìrìsìtẹ́nì o, àti oníkíní, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan. Orí ibi tó fẹ́ wọ̀ ní Ṣakí náà, ọba wọ̀ kẹrẹ Ṣakí, ẹ ṣọ́ra yín gírí, ẹ ṣọ́ yín gírí. Ẹ má jẹ́ ká má jàdùjà àgbà Aláàfin Johnson, ẹ má jàdùjà àgbà mọ́. Ẹ̀yin náà ẹ kópa bí Ògún ò ṣe ní kó ilẹ̀ Kóòtù Òjíire, ẹ kópa tiyín. Bàbá wọ̀ kẹrẹ ìlú Ṣakí, ẹ tètè múra, ẹ múra yín, ẹ ṣara yín gírí. Bí ogun àwọn Fúlàní yìí tó ń bọ̀ láti ìpínlẹ̀ Kwara bó ṣe ní wọ Ọ̀yọ́ State láti Ṣakí, ẹ múra yín gírí. Gbogbo ẹ̀yin Òkè Ògùn tó kù náà, ẹ ṣèkún lọ́wọ́ fún Ṣakí, ẹ ṣèkún lọ́wọ́ fún, ẹ má jẹ́ kó wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá, ẹ má jẹ́ ó wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Kẹ́yìn tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá lè kún ọ lọ́wọ́ gan nípínlẹ̀ Kwara láti ṣẹ́gun àwọn burúkú yìí, kò bá dá, kò bá dá o, kò bá dá tẹ́ bá lè ṣàtìlẹ́yìn gidi tó nípọn fún wọn, nítorí wípé ẹ ṣàtìlẹ́yìn tó nípọn, àtìlẹ́yìn tó nípọn tó jọjú, ẹ ṣe fún wọn, ẹ ṣe fún wọn, torí wípé ẹ̀mí èèyàn tó ń ṣòfò lójoojúmọ́ ó ti pọ̀ jù. Kí ló dé? Ó ti pọ̀ jù. Wọ́n sọ ẹ̀mí èèyàn, wọ́n sọ di kite. Àwọn afẹ̀míṣòfò, wọ́n fẹ̀mí àwọn ọmọ Kóòtù Òjíire, àwọn ọmọ aládé, wọ́n fẹ̀mí wọn ṣòfò lójoojúmọ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ọ̀pọ̀ Elédùmarè á gbà wá lọ́wọ́ wọn. Àìlè mú wá jù báyìí lọ fún yín láti iléeṣẹ́ jù báyìí lọ láti iléeṣẹ́ Koiki.